Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lòjọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Èyí tí mo bá a sọ ní òní ni bí a ṣe ń lo ewé gúre àti ẹyin adìẹ àgbékì mẹ́rin láti fi gba owó wa padà lọ́wọ́ àwọn tó jẹ wá lówó. Láti fi gba owó wa padà lọ́wọ́ àwọn tó jẹ wá lówó. Ṣé rí àwọn customers kan wà tó yẹ pé téèyàn bá ń bá ṣe transaction tó yẹ pé wọ́n stubborn gan, tó yẹ pé owó yìí ó belong sí wa ni àwa ló yẹ ká gbà á tí wọ́n sì fẹ́ fún wa, tí wọ́n ò fẹ́ release owó náà fún wa. Lẹ́yìn tẹ́ bá ti ṣiṣẹ́ yìí, tẹ́ bá ti ṣe láàárín ọjọ́ kan sí ọjọ́ kejì ní agbára Ọlọ́run ẹ̀tọ́ yín wọ́n gbélé lọ́wọ́. Àmọ́ tá bá ti fẹ́ ṣiṣẹ́ yìí, kì í ṣe pé dandan kó jẹ́ intention ẹyọ kan. Tó yẹ pé àwọn mẹ́ta, àwọn mẹ́rin, àwọn márùn-ún ló jẹ wá lówó, ẹ jẹ́ ká máa dàníyàn sórí ẹyọ kọ̀ọ̀kan. Tá bá ti dàníyàn sórí ẹyọ kọ̀ọ̀kan ká máa jẹ́, kì í ṣe pé a máa dàníyàn pé alákọ̀ọ́kọ́ ń gbàtà alábàkọ̀ọ́kọ́ wa sọ pé ní ẹ lágbájá o, Kàsímù fún mi lówó mi o, alo kìíní yẹn àtúnwámú kan lámọ́ta fún mi lówó mi o. A gbọ́dọ̀ combine gbogbo wọn lórí ẹyọ kọ̀ọ̀kan tí tá fi jẹ kìíní yẹn tán. Bí ó ṣe rí nìyẹn. Material wo la wá fẹ́ lò fún kìíní yìí o? Ewé gúre àti ẹyin adìẹ àgbékì mẹ́rin. Kò ní yèrè o, kò ní yọ̀nú o, kò ní epo o, kò láta àjọsí o. Ewé gúre ni ẹ jẹ́ ká wá ní tútù, ká lọ̀ kó kúnná, ẹ jẹ́ ká kó sínú ike kan. Ẹ wá jẹ́ ká fọ ẹyin àgbékì mẹ́rin, ẹ jẹ́ ká fọ sí. Epo ẹ jẹ́ ká sọnù ànídìẹ. Ẹ jẹ́ ká po èyí tí a ṣe yẹn, jẹ́ ká pò pọ̀. Tá bá ti pò pọ̀, ẹ wá jẹ́ kí a wá láìlọ́ọ̀nù funfun kékeré kan, ẹ jẹ́ ká da àwọn nǹkan tá a pò yìí ká da sínú láìlọ́ọ̀nù yẹn, ká so ẹnu láìlọ́ọ̀nù yẹn pa. Tá a bá ti so ẹnu láìlọ́ọ̀nù yẹn, ẹ wá jẹ́ ká fi sínú pọ́ọ̀tù ká bomi sí. Ẹ jẹ́ ká sè kó jiná dáadáa. Tó bá ti jiná, tó ti jiná dáadáa, ẹ jẹ́ ká yọ, ẹ jẹ́ ká tú láìlọ́ọ̀nù yẹn, ẹ jẹ́ ká kó ẹyin yẹn, ẹ jẹ́ ká mú ẹyin yẹn nínú láìlọ́ọ̀nù yẹn ká fi sínú abọ́ kan, ká wá fi ọ̀bẹ gé sí 9. Ọjọ́kùnrin ni o, ọjọ́bìnrin ni o, 9 ni kẹ́ gé sí. Tá bá ti gé sí 9, tó bá ti tutù dáadáa ni o, ẹ wá jẹ́ ká máa mú ẹyọ kọ̀ọ̀kan nínú 9 tá gé yẹn, ẹ jẹ́ ká dàníyàn lórí àwọn tó jẹ wá lówó sí. Bí mo ṣe ṣàlàyé àníyàn yẹn ni kẹ́ jẹ́ ká máa ṣe. Tá bá ti wá dàníyàn sí, ẹ jẹ́ ká jẹ. Bá sì wá máa dàníyàn sí ẹyọ kọ̀ọ̀kan títí tá fi jẹ 9 tán nìyẹn. Tá bá ti wá jẹ 9 tán, ó ti tán o. Lágbára Ọlọ́run láàrin ọjọ́ kan sọ́jọ́ kejì, n tó ń jẹ́ ẹ̀tọ́ wa wọ́n fi lé wa lọ́wọ́. Ẹ wá rí mọ́jẹ̀mú sẹ́yìn náà ni pé ẹ lè rò pé mò ń parọ́ o. Òun ló máa fi ń ṣe mí kàyéfì fáwọn olùmí bá mi pé nǹkan tá lómi sọ pé òun ṣe tí ò ṣiṣẹ́. Bàtẹ́ni yẹn show appreciation. Kò di dandan kẹ́ tó sọ pé send me your account, ẹ jẹ́ kí n fún lówó ajẹ́gùn. Ẹ bá fún mi náà má gbà o. Àmọ́ ń gbà míì, kọ́mẹ́ǹtì yín, láìkì yín lórí fídíò tá a bá ṣe, òun náà ó ti tó nǹkan. Ẹlòmíì, fídíò tá a ṣe yẹn, ó máa ní interest sí láti ṣe o. A kàn wò ó, akọ́lé adẹ̀ lọ. Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé wàá rí mọ́jẹ̀mú eléyìí ni pé ẹ gbọ́dọ̀ láìkì fídíò yìí, ẹ kọ́mẹ́ǹtì, ẹ láìkì, ẹ tún bá wa share, bẹ́ẹ̀ fún wa super tank náà á tún gbà ní agbára Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá jẹ lówó lágbára Ọlọ́run, wọ́n release owó yín fún yín lágbára Ọlọ́run. Ẹ̀wọ̀n mi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè Tajúmọ̀ sí ìwé jẹ́. Ẹni tó bá dìgbà míì ọjọ́ rẹ̀ á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí.
kí eléyìí kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lèmi bá bọ́ sóhun mi lò jọ dìgbọ́. ewé ń jẹ́. ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dá níyàn.